àbẹ́ẹ̀rí olórí ibú olòṣì pàtàkì àwọn olóko kò mẹ́bí lárí tá ń sọ kò mẹ́ranko tún ti wà ńgbẹ́ bá wá dógbádúráwò dókòkò bàbá sásùn tẹ́ ẹ dó ẹranko tán ìkànnà rí njọ́sí náà tí ń dó màálù ń gbà wọ̀ wá dó tọ́kì nísìnyí tó tún wá ń búra tó ń bọ́ bàtà tó ń pe wà láìpò ṣé mọ̀ pé mo ti post update kan rí pé tí wọ́n máa ń sáré sọ ẹ̀ tí wọ́n máa ń sáré búra hùn irọ́ náà máa ń pa ó wá lòdò tọ́kì ń gbà wá sí oko rẹ̀ tán wọ́n wá rírun tọ́kì nínú ara níbi oko ẹ̀ akátá lòun ò jẹyìn ó sì sú ha ibo ló ti rí ha tó sú àwọn onídòkúdò àwọn olókòkò mẹ́bí àwọn olókòkò mẹ́ranko báwọn ọkùnrin míì ṣe mọ́ sẹ́nu wọ́n mọ̀ hùwà burúkú wọn náà ò nídìí obìnrin irọ́ sì ni tó kó wọn bá lé inú ẹranko náà lọ́mọ ń kì í bọ̀ sókótó tí wàá fi dó tọ́kì ní ìsinyìí wà tún wá rẹ́yàn gidi wà tún lọ fokó ń dóyàn gidi ẹ wá kó àwọn ọ̀run orí burúkú àwọn candidiasis àwọn staphylococcus àwọn gonorrhea àwọn àrùn tó ṣe pé wọ́n àdárúkọ míì báyìí gan ẹ ṣẹ̀ṣẹ̀ lọ mọ́ wá encyclopedia ẹ ṣẹ̀ mọ́ tẹ̀ sí Google ní kẹ́ wò pé àrùn wo ní tó ń jẹ́ báyìí olóbùsàn yín ń gbẹ bá dóhun tí ò yẹ kẹ́ ẹ dó tán ẹ mọ̀ kó àrùn lọ fáwọn obìnrin nínú ilé yín ẹlòmíì wà báyìí tó ṣe wípé kò sí òbò tí ò lè dó láyé rẹ̀ ńgbà tó wá pa gbogbo èèyàn gidi tì tó ṣe pé ẹranko ló lọ ń dó ní ìsìn sórí páyé ẹ̀ ti rún èyí tí ò dó ẹranko nínú yín gan tó ṣe pé ìdókùdò ní dó káàkiri lẹ́lẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́yàwó dángájíá ká mọ̀ àwọn girlfriend tẹ́ ń kó kiri mọ oríṣiríṣi èèyàn tó ti gun àyà wọn ẹlòmíì òkú ni tó lọ jí láti sàré tó gbáwó èèyàn gidi wọ̀ ẹ mú oko yín ẹ mọ̀ ti bọ anywhere ẹni tí do ebù ẹ wàá kó àwọn ẹgbẹgbẹ̀rún àrùn ẹ wàá bá àwọn ìyàwó yín sùn tán àwọn yẹn wọ́n wàá mọ̀ treat infection sáà bọ́n bá ṣe ń treat ẹ̀ ní òtún mọ́ padà bọ́n bá ṣe ń treat ẹ̀ ní òtún mọ́ padà wọ́n gbà tẹ́ ẹ̀ mọ irú tẹ́ ti lọ fi oko yín dó irú ọkọ tó fi dó tọ́kì nísìnyìí ẹnìkan náà ni ó mọ fẹ́rù rẹ̀ báyìí tí ó ní wọ lọ́kọ ìwọ ni boyfriend òun sórí pé ayé ẹ̀ àtayé àwọn tó tún máa fokó ìdó ó ti rún ẹ wá mọ́bìnrin ẹ bá yé wọn jẹ́ irú yín ní máa ń ṣagídí ó sì tún pe wàláì ó sì tún fọlọ́run búra lórí òfurufú lórí irọ́ odó tọ́kì títí di tọ́kì ìyá tí di tọ́kì ìṣẹ̀jẹ̀ ẹranko ó yẹ wọn ti ọmọkùnrin mọ́lé ni ó wá múra ó wá dó tọ́kì wàá tún wá mú okòhùn awító okò náà ló dàbí ètí wọ́n fi ń sẹ́ni ńlá torí dáńkú bíi jí àmánúàkà ó wá múra odó tọ́kì tán ó wá tún níwò odó tọ́kì wàá tún wá gbókò yẹn wàá lọ fi dóyàn ó mọ àìsàn tó ti wọnú okò yẹn láti ara tọ́kì yẹn bestiality náà ń pè sexual intercourse with animals ó wá múra ó lọ ṣe yẹn ẹ wà á máa kó àwọn zoonotonic disease àwọn disease àbí zonic náà ń pè ní from the word zoo àwọn disease tó máa ń wà transfer from animal to human being àwọn míì ń dó màálù àwọn míì ń dó ewúrẹ́ ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní èló náà mọ́rọ́kùn wúndí atádélébọ̀ ń rárìn wọ́ọ̀dì èló náà mọ́rọ́kùn wúndí atẹ́ranko ń dárìn wọ́ọ̀dì tẹ wá múra tẹranko ńlárin wọ́ọ̀dì tẹ wá múra tẹ lọ́ńdó ẹranko ń gbé pé bẹ́ẹ̀ fẹ́ yàwó kò sí bí yàwó ń ṣe ní tùrùtò ẹ rí i pé frustrate ìgbésí ayé ẹ̀ how to ẹ máa mọ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta kiri ẹ mọ bá wọn sùn káàkiri àdúgbò tó bá ṣe pé society tá à ń gbé tí wọ́n ti gé okó kan nù yín dànù tán ti ní orí ìdáìbà hanging nítorí pedophile orí burúkú ni irú yín ò ti kẹ́kọ̀ọ́ ṣọ́bìnrin tán láyé ẹ wá dúró obìnrin tó ń wọ́kọ ẹ wá dúró wọn single mother pọ̀ yanturu widow pọ̀ yanturu single lady pọ̀ yanturu ẹ ní rí yẹn fẹ́ ẹ lọ ń bẹ́ran kó sùn olórí burúkú ọ̀rẹ́ aláòbí ẹ wá mú okó yẹn ẹ tún lọ́ mọ́ fi bá àwọn ìyàwó ilé yín sùn àwọn yẹn wọ́n máa treat infection wọ́n á máa fò ní kúfọ̀ ládìde ẹ wàá mọ̀ ní wọn láìkèké ọjọ́ bá máa sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin báyìí gbogbo ìyàwó yín tí wọ́n ti ń forí ti orí ibú wọn máa kó kúrò nù ilé yín ni kẹ́rẹ̀ mọ́ dó ẹranko kí wọ́n mọ́ mú yín kí wọ́n mọ́ tì í mọ́lé ẹ wá múra ẹ lọ mọ dòdòkúdò ṣé bẹ́ẹ̀ ẹranko lè yí ìdó nìsín àwọn ọkùnrin míì wà tán ṣe fọmọ tì ẹ lè fọmọ tì wọ́n kílẹ̀ tó mọ́ wọ́n ti fọwọ́ kan ọmọ yẹn ìkànnà kóná fi ọmọ tì lọ́dọ̀ tó lọ mú gbogbo àwọn ọmọ yẹn tó lọ infect wọn pẹ̀lú HIV àwọn onídòkúdò olókoòkò mẹ́ranko ẹranko lọ́kùn tó kù tán ń dó nísìn ńgbà táwọn èèyàn ò fọmọ tì í mọ́ àwọn èèyàn ti ń gbẹ́ nísìn wọn ò fọmọ tì àwọn ọkùnrin mọ́
wọ́n ti mọ̀ wípé ọmọ oṣù kan gan nísìn tó ṣẹ̀ṣẹ̀ bí tó ṣẹ̀ṣẹ̀ jáde níkùn ìyá rẹ̀ bẹ́ẹ̀ bá fi ti àwọn ọkùnrin míì ó dìgbà tí wọ́n bá tọwọ́ bọ̀ lára ẹ ní lè fẹ́yàwó kẹ́ ní sùúrù pẹ̀lú àwọn ìyàwó yín ẹ ní lè endure àwọn ìyàwó yín ẹ ní lè endure excesses obìnrin kọ́mọ̀bà tiẹ̀ fi kúrò nù ilé yín bó tiẹ̀ ṣe pé torí òbò kẹ́ ẹ tiẹ̀ maintain kó tiẹ̀ wà nù ilé yín kóbìnrin wà nù ayé yín ẹ̀ nílé ṣe yẹn ẹ mọ̀ lé gbogbo obìnrin lọ ẹ mọ̀ lu obìnrin ẹ wà lé gbogbo wọn lọ tán ẹ mọ̀ wá bá igbá sùn báwo sùn bá kòkò bá bá àṣà sùn ẹ máa bá tọ́kì sùn ẹ mọ̀ bá mọ̀ọ́lù sùn ẹ mọ̀ bẹ́ wúrẹ́ sùn káàkiri lẹ́lẹ̀ ẹjọ́ ń gbàrú èyí bá wá káìsàn ní ìsìn olóòdò tọ́kì wọ́n sì rírun tọ́kì nù oko ẹ sórí wípé ọ̀yàtọ̀ sẹ́ranko òtí gbogbo tí ó ń dún ọmọ ọlọ́mọ káàkiri àdúgbò gbogbo yín ni wọ́n mọ̀ kó ẹ̀wọ̀n lẹ máa kú sí ẹ mú ìwà orí ibú ìwà ìnísùúrù ìwà àlùfàǹṣá ìmí inú yín narcissist ní ẹ fi gbogbo narcissistic behaviour yín ẹ fi lé obìnrin lọ ń gba obìnrin bá wá lọ tán orí gbogbo òbí ti pẹ́ ń sìn kò sẹ́ni tó ń fọmọ tì í mọ́ ẹ máa bẹ̀ràn kò sùn báṣìírí yín ó ṣe mọ́ túnu gbogbo ọkùnrin tó bá ti lóun ò ní ìdí obìnrin àṣírí wọn mọ́ tú náà ni oko yín ó wà lè tán ẹ̀ ní ríbi tì bọ̀ mọ́ ẹ máa dó ẹranko káàkiri lẹ́lẹ̀ irú yín obìnrin eléèjókòó tì í ẹ fẹ́ kìíní yóò lọ ẹ fẹ́ kejì yóò lọ ẹ fẹ́ kẹta yóò lọ ẹ̀yin gan dání ọkùnrin tó fẹ́ yàwó kìíní tó lọ tó fẹ́ kejì tó lọ tó fẹ́ kẹta tó lọ ọkùnrin gan dání ọkùnrin gan ọ̀dá ni ọkùnrin gidi obìnrin máa ń ṣàkọlùkọgbà ńlé wọn ni kálukú ọmọ ṣe tiẹ̀ nítorí ti mọ̀ pọ́kùnrin dá bọ́kùnrin bá kóbìnrin jọ jù bẹ́ẹ̀ lọ yóò padà rẹ́rìn lọ́jọ́ alẹ́ ni tó bá jọkùnrin tí ò ní wà ẹ máa dòdòkúdò kiri kò sóbìnrin mọ́ láyé ẹranko lókù tẹ́ ń bá sùn orí ibú òfò ọkùnrin tó bá ti ń ṣe orí ibú táwọn obìnrin fẹ́ tóbìnrin tó ń fẹ́ wọn tó ń hùwà burúkú sóbìnrin tó ń ṣe ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń na obìnrin tóbìnrin wá kẹ́rù kúrò nílé wọn tí mi wọlé ìwà abú tí wọ́n wù sákọ̀ọ́kọ́ náà wọ́n wù sí kejì ń gbọ̀n bá arábìnrin dúró lé wọn mọ́ ẹranko nírú wọn mọ́ bá sùn gbẹ̀yìn àwọn olóòbù sàn aláòbí bẹ́ẹ̀ bá ti mú wọn ṣe ni kẹ́ ẹ mọ̀ tì wọ́n mọ́lé ìtún fọlọ́n búra lórí orí ibú ń gbọ̀n wá rírun tọ́kì inú okó rẹ̀ nísìnyí sásìrí ò ti wá tú ẹ tún wá gbókó yẹn tẹ́ ẹ ti bọ ẹni ti bọ èbù ẹ lọ fi bá àwọn ẹni ẹlẹ́ni tó wà nù ilé yín sùn ẹ̀yìn ọmọ wa nọ́ọ̀sì oríṣiríṣi infection ọkùnrin míì sì yá lágídí bẹ́ẹ̀ bá ní ó wá lọ treat infection kò ní dáhùn òun náà sì ní causes of infection yẹn òun náà ní locus infection yẹn ẹ bá ní ó ra treat ara ẹ̀ kò ní lọ ẹ wà mọ́ ní wọ́n gbà fún yín wọ́n gbà fún yín pẹ̀lú oko orí ibú tẹ́ ti fi dó tọ́kì tẹ́ ti fi dó mọ̀lú tẹ́ ti fi dó ewúrẹ́ ọkùnrin tí bá ti ń súnmọ́ tó ní infection mọ́ súnmọ́ ọkùnrin mọ́ sọ fún kọ́lọ́rẹ̀ treat ara ẹ̀ torí àmọ́ àwọn òkú àwọn èmèrè àwọn ọ̀gbáǹjẹ tí wọ́n ti fokó wọn bá sùn tí wọ́n wàá mọ kókó kúkó wálé fáwọn ẹni ẹlẹ́ni wọn ò wá rí ìyàn gidi bá sùn máa fẹ́ranko bí ó ṣe máa rí fún inú ọkùnrin tí ọba ti lè bóbìnrin gbé tó ti ní gbogbo oúnjẹ lò mọ̀ ṣe òun lè dáná òun lè ṣe bẹ̀ ọkùnrin tí bá ń ti ṣe báwọn olórí burúkú ọkùnrin ni ọkùnrin tó bá ti ń ṣàfihàn pé kò sóúnjẹ tó ò lè ṣe kò sí ọbẹ̀ tó ò mọ̀ ṣe tó ti dàgbà pẹ̀lú ewu lórí olóòbùkú ọkùnrin ni bó o tiẹ̀ fẹ́ yàwó tí ọ̀dọ̀ ayọ̀mí lóde tó ọ̀fẹ́ mi sóbìnrin tán ládùúgbò obìnrin tán láyé sóbìnrin tán láyé bí kò dúró ìkan ò dúró bí kò dúró ìkan ò dúró tí méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin ò dúró tí olóòbù kù wọ́ gan olóòbù san ni ọ́ gbogbo ọkùnrin tí obìnrin ò lè dúró sọ́ọ̀dẹ̀ rẹ̀ ọkùnrin kan ìṣe èèyàn gidi ni kì í ṣe èèyàn gidi ni irú wọn ilé sọ̀rọ̀ gidi sóbin ọ̀rọ̀ àlùfàǹsá ni wọ́n mọ̀ sọ sóbin kò sí bóbin ṣe ní sùúrù tó wọ́n rí wípé àwọn frustrate ìgbésí ayé obìnrin àwa wí tán wọn bá wọn bẹ́ran kó sùn àwọn aláìlójútì aláìnílàákàyè ọmọ kéékèèké tẹ́ ń bá sùn tẹ́ ń gbókò yín sí lẹ́nu kálukú ti pẹ́ wọn ọ̀kọ́ mọ́ tì í mọ́ ẹranko lókù tẹ́ ń bá sùn ní ìṣẹ́jẹ́ lọ bí àwọn ìyàwó yín kẹ́rẹ̀ bẹ́ẹ̀ wọ́n kẹ́ wá bọ̀n ṣe ní sákòónú ilé yín kẹ́ ẹ tún wá yín ṣe ìwà abú tẹ́ wù sí ìyàlẹ́ tó fi lọ kẹ́ ẹ lọ change kẹ́ ẹ wá wà ń bọ̀lẹ̀ bí ìyàlẹ́ ò tiẹ̀ padà kí mi ìtẹ́fẹ̀ náà lè dúró ìwà tó wù sí ìyàlẹ́ tẹ́ lọ tó bá wù sí ìyàwó náà kẹ̀rú ẹ̀yọ́ ọmọ lọ ni ẹ̀yin olóòbù san olókòkò mẹ́bí olórí ibú pàdé olòṣì ó níbo ní lọ lóńrelé aláòbí kí náà mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ẹ̀mù ní gbogbo wọn gbogbo àwọn ọkùnrin tó bá ti ya onídòkúdò báyìí ẹ mọ́ sá fún ọ ni ẹ mọ́ sá fún ọ ọkùnrin tó bá bá ọmọdé sùn tó
ṣe pídófáì ẹ̀wọ̀n ló máa kú sí, ẹni ó bá bẹ́ranko sùn ẹ̀wọ̀n ló máa kú sí. ẹ̀rẹ̀ tún wà yín ṣe ìwọ orí bútẹ̀ǹwù náà ni làwọn obìnrin yìí fi gbà fún yín, làwọn obìnrin fi gbà fún yín. Ọkùnrin tí bá ń ṣe dáadáa nínú ilé ìyàwó rẹ̀ ò ní mọ gbóbò pamọ́, ẹ wà ní wọ́n gbóbò pamọ́ fún yín, wọ́n ṣe ní gbóbò pamọ́ fún yín gbà tọrọ ẹnu yín ọ̀dà tẹ̀rí rádaràda bí ilé ayé. Àwító oko rẹ̀ náà ló dàbí èní láhùn. Àwọn onírànú onídòkúdò. Ṣí dáadáa. Gbé sókè kò ṣí dáadáa. Ọlọ́run á ṣàánú ẹ o. Wọ́n mi wà láì mi ṣe lọ́wọ́ tọ́kì yìí. Ọlọ́run á ṣàánú ẹ, ṣó ti gbọ́? Ọlọ́run á ṣàánú ẹ. Orí ẹ ti burú o. Wọ́n mi wà láì o. Orí ẹ ti burú, ó yá ṣí ṣòkòtò tiẹ̀ gangan. Ṣé bó ní yìí? Ṣí pàǹtẹ̀. Ṣé bó ní mọ́mì? Ṣí. Mi ṣe kankan. Ó yá irun adìẹ nìyẹn, ó yá ṣí. Ṣí. Ṣèbí irun tọ́kì yìí. Òun náà ló ń yọ yẹn. Ayé ẹ